kókó ẹni ọjọ́ bí ṣojú ẹ̀ mọ́ ló yẹ kó yọ kó ṣọpẹ́ òní lọ́jọ́ bí rẹ̀ Olúwabùkọ́lá Àńjọládé ọmọ Jẹ́lékè okú àṣeyẹ òní Elédùà òní fèyí ṣàṣe mọ́ òní ṣìrìn nílé ayé ìjàmbá òní wọlé tọ̀ wá ó ti wá ṣọdún èyí náà ó ṣe mí nínú ọ̀la ńlá àtìdẹ́ra Elédùà Àríkẹ́ ọlọ́jọ́ ìbí o ṣebí gbogbo 2nd of October lójọ́jọ́ tẹ́lẹ́dùà yà sọ́tọ̀ fún ọ ọjọ́ tó mọ́dún tuntun ọ̀tún lọ́jọ́ ń yọ Àńjọládé o mo ní ọlá rẹ̀ dọ̀tun àlàáfíà dọ̀tun owó rẹ̀ dọ̀tun ó ti wá ṣọdún èyí náà ó ṣe mí tẹbí tará tojúlùmọ̀ Olúwabùkọ́lá ọlọ́jọ́ ìbí ṣebí wọlé gbọ́n Olúwakẹ́mi ẹ̀gbọ́n Dára ẹ̀gbọ́n Adéyínká ẹ̀gbọ́n Adéwálé àtẹ̀gbọ́n Olúwaṣeun mo ní ìwọ lọmọ wa nípínlẹ̀ Ọ̀yọ́ ìlú Awẹ́ nìwọ ti wá ọmọ kẹ́kùúyà ọmọ kíkan láríwo ọmọ yọ̀kọ̀tọ̀ ní kwájìfà ọmọ mo dúró mo ní ọwọ́ mi ò tó ṣì mo bẹ̀rẹ̀ mo ní ọwọ́ mi ò tó ṣì mo dọ̀gbálẹ̀ kálájà iṣẹ́ wọ́n sí lọ́wọ́ wọ́n sí lẹ́nu mo gbéṣin dọ́jà iṣẹ́ òtà mo ní mo wá gbéṣin mi rẹ̀lẹ́ mo pàdé àgbàkan ó ní kí ló dé mo ní mo gbéṣin dọ́jà iṣẹ́ òtà ó ní báwo ni mo ti ń polówó ṣin mo ní ẹwọ́ ara ṣin ó ní ń padà lọ sọ́jà kí n ní ẹwọ́ ara kúnlẹ̀ ká mo dọ́jà tán mo ní ẹwọ́ ara kúnlẹ̀ ká wọ́n ra ṣin tán wọ́n ra gbá ṣin mọ́ mi lọ́wọ́ àṣà kúnlẹ̀ ká ni wọ́n pè ṣin nílé bàbá tó bí ọlọ́mọ Àríkẹ́ ó ti ṣọdún èyí náà ó jẹ mí iná lálá àtìdẹ́ra Elédùà Kasirat Adékúnlé Àfẹ̀dẹ̀gbàwúrà lèmi jẹ́ ọ̀rẹ́ rẹ Fọláfẹ́rọ̀ ló ní kí n kí ọ fáyẹyẹ ọjọ́ òbí ó ní happy birthday to you long life and prosperity